Hello, everybody. Welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Adebimpe Aláṣọ Àdúrà. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ra. Ẹ pẹ̀lẹ́. You go dey explain. Tire. No evidence. Mo like bára yín ṣe wá wọ̀ṣìn ṣe mọ̀ ara yín tí ò balẹ̀ tẹ́ máa gbọ̀n rírírí ẹ̀gbọ́n pẹpẹ ara yín wá balẹ̀ the fear of Dorcas is the beginning of wisdom so ẹ lè tutù báyìí mọ́mì in fact ẹ tutù díẹ̀ o ẹ wá kàn ẹ̀yin lẹ wá sọ̀rọ̀ lẹ́yìn ọ̀kan tó bá jẹ́ tẹ́lẹ̀ ẹ ti máa gbọ̀n jáde ẹ máa ru àyà síwájú báyìí ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe mú bí lẹ́mọ̀ máa sọ́lù wọ́n bí lẹ́mọ̀ máa ọlọ ẹ pẹ̀lẹ́ ẹ tẹ iṣẹ́ rí ọ̀rọ̀ yín kò sí big deal náà ọ̀rọ̀ yín bó ṣe rí nǹkan ẹyọ kan tẹ́ sọ tó ṣọ́ọ̀kì èmi o ìyẹn lèmi fẹ́ sáré wá analyse pé with all due respect o ẹ sì wá nù wàhálà kan ẹ tún sọ pé kórè ọ̀fẹ́ máa pọ̀ sí ẹ sì wá nù wàhálà kan ẹ tún wó kó kiri ṣọ́ọ̀fù kò ṣe yẹn nẹ ṣé wọ́n sọ fún yín pé torí okó náà ṣe lọ rìpọ́ọ̀tì yín fún NMC ni mọ̀mí Adébímpé ẹ ní tìjú pín o okó yìí náà ní ẹ wá dó wa o ẹ wá dó wa o mọ̀mí Adébímpé kí náà wí kí lẹ̀ ń wí nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ okó ló sì tún dé báyìí báwo lẹ ṣe tún rọrùn okó yọ jáde nínú ṣé ẹ ní tìjú ni wọ́n ní wọ́n lọ rìpọ́ọ̀tì yín wọ́n sign petition wọ́n rìpọ́ọ̀tì yín fún NMC ẹ fẹ́ lè lose iṣẹ́ yín ìyẹn ò tó rònú ẹ tún sì ronú okó Ọlọ́run ṣàánú mi ẹ gbọ́ ọ̀rọ̀ kátikàti tó jáde lẹ́nu yín ìyẹn lójú mi dùn gbogbo ṣó tẹ̀ ṣe ẹni Àṣìpa Túbọ̀sún Martins ẹni ẹ mọ̀ pé yẹn tó wà lábẹ́ profile yẹn ó fẹ́ dó yín ni ayé ẹjọ́ kí ló kù ní òbò yín tó fẹ́ dó lẹ́yìn láago mélòó ẹ má bínú o I'm just speaking from a place of love kí ló kù ní òbò yín tó fẹ́ dó ẹ jọ̀ọ́ mọ́ mi ẹ má bínú ṣé ẹ tiẹ̀ rò pé èèyàn tó wà lọ́dà Àṣìpa Martins Túbọ̀sún yẹn ṣé ẹ tiẹ̀ rò pé bóyá obìnrin gan ni tẹ́yìn sọ pé ó fẹ́ dó yín òbò tó ti tó Gàdáfì kí ló kù bẹ́ẹ̀ ẹ má gbé okó lórí bíi gálà gbogbo tí yín kẹsà ti máa domi òbò kẹ máa domi òbò ṣé ó fi ṣe yín ni you are on the verge of losing your job torí pé ẹ ń ṣépè fọmọ kókó online here you are ẹ tún sì ń tọrọ okó kan wá dó yín ṣé ó fi okó ṣe yín ni ṣé ẹ wá dé rọrùn àtọ ni mọ́mì kí là ń sọ kí lẹ̀ ń wí ṣé bó ṣe pé kẹ wá defend ara yín kóòtù báyìí àbí níwájú panel ẹ máa sọ pé èèyàn tó wà lábẹ́ Àṣìpa Túbọ̀sún ó fẹ́ dó yín nítorí this woman ọlọ character ni I swear iṣẹ́ yín yẹn ò dùn yín okó ló tún dùn yín ṣe fẹ́ dùn ok báwo ló ṣe máa sọ pé èèyàn tẹ́ ẹ̀ mọ̀ ó fẹ́ dó yín mi ò ṣe ẹ fira yín pé Beyonce ni àbí Kim Kardashian torí kò yé mi ẹni tó wá wà lábẹ́ Túbọ̀sún Àṣìpa ẹni yẹn ẹ máa gbọ́ mi o kò rí inú àwọn ọmọ ewé tó ta lẹ́nu tó káyà tó kò dì kò rí dó ẹ̀yin grandmother almost 70 ẹ̀yin ẹgbẹ́ set àwọn ìyá 2D ẹ̀yin ló wá fẹ́ dó ẹ̀yin kò tẹ̀ fọ̀rọ̀ ṣírò ara yín kí tẹ̀ kí ń wora yín ni kí báwo lẹ ṣe fẹ́ dó ṣé ẹ rò pé ẹni yẹn máa dàbí Gàdáfì ni Gàdáfì lè wọ ẹni ìwò mọ́mì ó mà ṣe Ọlọ́run ìgbà tí mo gbọ́ pàtì yẹn mo sọ ẹni sùúrù ibo la já sí báwo la tún ṣe dé bí báyìí ẹ kò máa jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ sí yín àwa ṣì ń gbàdúrà pé tani báwo la ṣe máa bá yín bẹ Dorcas o báwo láyé yín ò ṣe ní bàjẹ́ o after how many years of nursing social media lẹ́tí máa dá gbogbo ẹ̀nu torí pé fẹ́ defend Lizzy ò dẹ́rẹ̀ kò rán ìyá yín iṣẹ́ business ló ń ṣe kò rán yín iṣẹ́ pé kẹ́ wá jà fún tíṣẹ́ bá dẹ̀ bọ́ lọ́wọ́ yín kò sọ pé Lizzy máa fún yín níṣẹ́ àfi tẹ́ bá máa gbálẹ̀ ẹnu ọba small
ẹ máa forí nursing orí adé nursing ẹ máa fi gbálẹ̀ ní ọba small kò lè gbélé fún yín ẹ lè ṣe agent ẹ máa gbálẹ̀ last ni ìyẹn làwa tẹ̀sí ń wò pé báwo láyé yín ò ṣe ní bàjẹ́ o because àwa understand how many years ló máa ń tèkè èèyàn kéèyàn lọ ṣe nursing kò easy nílùú òyìnbó lájẹ́ pé fracas ló máa wá gbà sọnù lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe wéléńké tẹ́ máa sọ pé ẹ wò mí ọmọ figure 8 ọjọ́ tẹ́ sọ kí nìyẹn ọlọ́run mò ń bomi omi pa mí lórí ni omi ẹdẹ mi ń gbé mi ò mèèyàn tó ń parọ́ fún yín o mi ò mèèyàn tó ń tàn yín o tẹ́yìn náà ń tàn bẹ́ẹ̀ láò in fact ó yẹ kó ẹ pa ẹni yẹn ni figure what àwa yìí gan a lè pera wa ní figure 8 ẹ rí kó wọn á búra mi pé Kim Kardashian Ìjẹ̀bú Òde Kim Kardashian from Temu lèmi fún ara mi tó sọ pé ẹ̀yin tẹ́ ti darúgbó ọjọ́ kí ló fẹ́ kù ní òbò yín tó bá máa ṣe òbò yín báyìí gbogbo ẹ̀ kìkì irun funfun ni àbí kí irun yẹn kan ti di dàda báyìí Mọ́mì Adébímpé ní tìjú o ọjọ́ tó ń pin sí ń lé ẹ tún sọ̀rọ̀ oko lélẹ̀ tó wà nílẹ̀ táwọn bá yín bẹ Ọlọ́run táwọn bá ṣe fẹ́ bá yín bẹ dọ̀kás táwọn bá ṣe kẹ́tẹ̀ jáde kẹ́tẹ̀ wà rìmọ́sù ẹ tún sì mọ́rọ̀ oko wọ̀ ṣé wọ́n sì dandan ni kọ́ máa gún yín wọ́n á gún yín pa ní at this age oko sì wà lọ́kàn yín àwa gan lè máa sọ pé oko everyday wọ́n á gún yín pa Mọ́mì ẹ bá ṣe ra yín léṣe kẹ́ tó kù èèyàn tó bá tẹ̀ wọ́n pọ̀ fẹ́ ru ní at this stage sí ẹni yẹn máa mú owó opó sí ó gbọ́dọ̀ máa ro owó opó sí kó máa ro owó yẹn mọ́ra owó ni Mọ́mì Adébímpé ó ga o ó ga okó ló sì dùn ẹ tún gbéyàn tó máa do yín mọ́ tara yín you are almost losing your license okó ló ṣe ń wá káàkiri ok ẹni sùúrù ẹja tún wò báyìí tí aṣípa yẹn bá tún wá do yín tó bá tún rìkọ́ọ̀dù òbò yín tó bá tún gbé fáwọn panel báwo láyé yín ò bá tún ṣe bàjẹ́ tó okó ló tún sì dùn mí jù ní gbogbo ilé ìrògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́tún àti lósì okó lẹ tún sì ń dù ẹ tún máa forí rò pé èèyàn tó wà lọ́ndà àṣìpa yẹn okó ẹ̀ máa tóbi ó máa dàbí river Nile river Benue bó ṣe máa gùn nìyẹn nǹkan tẹ́ máa rò nìyẹn o oríṣiríṣi ọgbọ́n lèèyàn kọ́ lórí social media àwọn ìyá arúgbó wọn ò fẹ́ gbà o wọn ò fẹ́ gbà o ẹ máa wà all right ṣe rí nǹkan tẹ́ ń wá yẹn àdúrà mi ni pé ẹ máa rí o èèyàn tó máa jìn tó bóyin máa jábọ́ ẹ máa rí o mà ṣe tíkẹ́ẹ̀tì ń sìn because ẹ calm ara yín down ẹ jẹ́ àṣẹ wọ́n ní tígi méjì bá wo lórí ara tó ké ẹ̀ lákọ́kọ́ ń gbéná ẹ̀yin ẹ̀ ṣe ní sùúrù ẹ kọ́kọ́ jẹ́ àṣì make sure pé ẹ secure náà sí yín náà tẹ bá ti wá secure ẹ̀ àbí kí ẹ tẹ̀ jáde kẹ́ ṣe apology video no ẹ máa Lizzy máa tì yín gbọ̀ngbọ̀n ó máa tì ẹ mọ̀ pé Lizzy ò sí UK kò dẹ̀ ní àkáǹtì UK tó bá tì yín gbọ̀ngbọ̀n tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ yín ẹ wò ó kú ẹ̀yìn àtọ́ náà ẹni ẹ kí n report anybody o ẹ mọ nǹkan tó ṣe fún Mọ́mì Adébímpé nǹkan tẹ́ ẹ ń ṣe lórí social media ojú kẹ́ máa report èèyàn lọ tẹ́ bá tiẹ̀ fẹ́ gbèjà èèyàn ṣebí wọn bá ní ẹ̀yin nìkan lẹ ní certificate àbí lẹ ní license ní gbogbo àwọn èèyàn tẹ́ sọ pé ẹ̀ ń gbèjà àbí àwọn tẹ́ ń bá já ẹ̀ oníkálukú business náà ṣe wọ́n owó tó mọ̀ pé ó ní certificate ò ní jẹ́ kán ta epo sí àlà ẹ̀ wàá máa fi ọgbọ́n ṣe bọ́ ibi tó ti ká ẹ mọ́ ibi tó ti ń ṣépè fọmọ òkókó ìwọ tó ní nọ́ọ̀sì certificate tó ń ṣépè fọmọ ìkókó jọ kí ló expect òun ni mo sọ pé ẹ má wọrí tán bá tiẹ̀ lé yín dànù tán revoke license yín ẹ máa gbálẹ̀ lọ́dọ̀ Lizzy ṣe mọ̀ bó ti pẹ́ tẹ̀ tí máa bá tẹ̀ ọmọ yín ni ó nílẹ̀ lójú òfurufú ó nílẹ̀ sọ́run èyàn ó nu yín ló nílẹ̀ bí eléyìí àwọn parent ẹ̀ ò lówó ṣùgbọ́n òun délé ayé òun lówó ni ẹ máa tẹ̀lé bẹ́ẹ̀ máa bá a fọbọ́ gbé báàgì kò sí nǹkan tó fi ń ṣèyàn èèyàn Làríkẹ́ tó ti wà ń bẹ̀ for over 20 years tí ò da nǹkan kan tán ló ní gold collection ṣe mọ̀ pé ẹ̀yin dẹ̀ rí ẹ ti wá sọ fún wọn lórí social media ẹni wọ́n máa ń fi yín bú Lizzy ni tí wọ́n bá sọ pé mi ò ní gold ọmọ mi ní Lizzy ó ṣáà ní gold tí wọ́n bá sọ pé mi ò nílẹ̀ ọmọ mi Lizzy ó ṣáà nílẹ̀ ẹ má wọ̀rí ẹjọ́ máa gorí caterpillar yẹn lọ very soon tẹ́tí understand ẹ̀ sí ẹ dẹ̀ lè jọ máa dó láti torí ẹ̀yin gan gbádùn oko ẹ má tẹ̀lé gboko Lizzy mọ́ lọ́wọ́ ń sìn báyìí nàdúrà tá a máa tún máa gbà fún yín Mọ́mì Adébímpé ẹ pẹ̀lẹ́ àbúrò mo dẹ̀ wá ṣàánú àánú yín dẹ̀ wá ṣe mi ẹ gbà gbogbo nǹkan tí mo ti sọ látàárọ̀ mo kàn ní kí pàkíyèsí yín sí ni but still náà àánú yín dẹ̀ wá ṣe mi ẹ pẹ̀lẹ́ it's not easy to be a nursing but èèyàn tún gbọ́dọ̀ fọpọlọ sí ni so ṣe mọ from now on moving forward ẹ jẹ́ a máa lo ọpọlọ
especially ìwọ tó bá gbé nǹkan dání tó jẹ́ certificate lo ọpọlọ ẹ dáadáa. Má sọ pé torí pé o fẹ́ gbèjà èèyàn kan ẹ dẹ̀ mọ̀ pé Lizzy nǹkan tó tiẹ̀ wá dùn mí ni pé èèyàn tẹ wá ń gbèjà ìbáyìí o kò ní fún yín ní sísí. In fact tó bá ti pọ́ọ̀tì yín gan kò ní ṣe bẹ́ẹ̀ ni kó o mọ̀ yín rí kò á sọ pé ṣé òun ràn yín iṣẹ́ ni at the end of the day ó tún máa wá bu yín gan pé Gistlover ní ẹ pẹ̀lẹ́ ẹ ṣáà máa mú mọ́ra ẹ rí bẹ́ẹ̀ tí ẹ lè ṣe show mọ́ tẹ́ bá ń ṣe show gan ara yín calm ni. It is well ẹ má worry in this time of trouble God is with you ẹ má worry gbogbo èpè tẹ́tẹ́ ń ṣe yẹn kò káyé tẹ́ bá tún ṣépè pẹ̀lú ilé tó wà nílẹ̀ orí yín ẹ̀yin tó jẹ́ pé èpè ti ń jà tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ gba license yín tẹ́ ṣiṣẹ́ so hard to get now ẹ tún képe bẹ́nu ṣé képe tún máa jà yín lẹ́lẹ́kejì ni ẹ dẹ̀ wọ́n á sọ ẹ tún lo àdàbí nǹkan tó ti ẹ̀fọ́ nìṣẹ́ ẹ̀yin máa ń misuse àdàbí ṣá ṣé ẹ̀ ṣe pé fọmọ òkókó ni àdàbí wo lẹ wá ń pariwo ṣe bí ẹ̀ ṣe pé fọmọ ọlọ́mọ níjọ́sìn ta dẹ̀ ń sọ fún yín pé ṣó dáa bẹ́yẹn ẹ gba gbogbo ẹ̀ sórí nítorí pé ẹ fẹ́ ṣe ṣó tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ ẹ pẹ̀lẹ́ máa ṣara yín ti balẹ̀ sí ẹ wá wọ̀ ṣìn ṣe wá dàbí ejò tó ká sójú kan ẹ wà lè sọ̀rọ̀ it is well ẹ má ṣe pé mọ̀tara yín àdúrà lọ̀rọ̀ yín ní ẹ tún ṣe pé èèyàn kẹ́ máa gbàdúrà fúnra ara yín kẹ́ sọ gbogbo ẹ̀díṣẹ́ òru kẹ́ máa gbàdúrà ẹ tún ṣe pé it is well with you àbí kí lẹ́ni ká sọ a máa gbàdúrà fún yín o ìyá tó ká má tẹ̀sí yín lójú àṣà máa gbàdúrà pé kẹ́ má lose license yín ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́. God bless you. Let me know what you feel about this video down below. Have a wonderful day. Bye.